Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ńlá tí a rí gbà fún oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà o. Tí ẹ tún jẹ́ ká rí ọjọ́ ìṣẹ́gun tí ó gbẹ̀yìn nínú oṣù karùn-ún oṣù oore ọ̀fẹ́. Ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. A ṣe yín lọ́ba Ọlọ́run wa o. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ó wà nínú ọkọ̀. Ó wà nínú ọkọ̀. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún. Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo. Ohunkóhun tí mo bá sì pa ní àṣẹ fún yín, ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Ní ìjọ kan náà, nígbà tí alẹ́ lẹ́ tán, ó wí fún wọn pé, ẹ jẹ́ kí a ré kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì ti tú ìjọ ká, wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà pẹ̀lú wọn. Ìjì ńlá sì dìde, ìbí sì bù sínú ọkọ̀, tó bẹ́ẹ̀ tí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní kùn. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó ń sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí i. Wọ́n wí fún un pé, Olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa ṣègbé? Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí. Ó sì wí fún òkun pé, dákẹ́ jẹ́. Afẹ́fẹ́ sì dá, ìparọ́rọ́ ńlá sì dé. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń ṣojo bẹ́ẹ̀? Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì wí fún ara wọn pé, irú ènìyàn kí ni èyí, tí àti afẹ́fẹ́ àti òkun ń gbọ́ tirẹ̀? Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Àsìkò tí a máa ń mọ̀ bí agbára ènìyàn ṣe tó ní ọjọ́ ìpọ́njú. Ìwé òwe orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹwàá. Ìyàlẹ́nu ni yóò jẹ́ fún ọ nígbà tí o bá rí ìpele àìgbàgbọ́ tí ọ̀pọ̀ àwọn tó máa ń sọ pé ọmọ Ọlọ́run ni àwọn máa ń fi hàn nígbà tí wọ́n bá ń kọjá nínú ìṣòro. Ní irú àwọn àkókò yìí, ẹ̀rù máa ń jẹ́ kí wọ́n gbàgbé nípa àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀. Èyí ni ohun tó tẹ̀lé tó sì ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn nínú bíbélì kíkà wa tẹ̀ní. Ẹ̀rù ìjì ńlá tó ń fẹ́ gba ẹ̀mí wọn ló ń bà wọ́n, bí ó tilẹ̀ jẹ́ pé Jésù ń wà nínú ọkọ̀ pẹ̀lú wọn. Ní àkókò náà, wọ́n gbàgbé gbogbo iṣẹ́ ńláǹlà tí wọ́n ti rí tí ó ti ṣe àti àwọn nǹkan alágbára tí wọ́n ti gbọ́ nínú kíkọ́ni rẹ̀. Ronú nípa ara rẹ. Báwo ni o ṣe máa ń ṣe nígbà tí o bá wà nínú wàhálà bí àwọn ọmọ ẹ̀yìn bí? Ṣé o máa ń dá Ọlọ́run lẹ́bi ni? Àbí o máa ń ṣe bí ẹni pé kò tilẹ̀ sí níbẹ̀ pẹ̀lú rẹ? O gbọ́dọ̀ máa rántí pé Jésù Kristi wà pẹ̀lú rẹ nínú ọkọ̀ ayé rẹ o. Kò wà pẹ̀lú rẹ nìkan o, ṣùgbọ́n ó tún ní ìmọ̀lára ìgbì lára ọkọ̀, yóò sì gbà ọ́ ní kété tí o bá ti ké pè é. Ìwé Hébérù orí kejì ẹsẹ̀ ìkejìdínlógún sọ nípa rẹ̀ pé, nítorí níwọ̀n bí òun tìkálára rẹ̀ ti jìyà nípa ìdánwò, ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́. Òun fúnra rẹ̀ ṣèlérí láti wà pẹ̀lú rẹ nígbà gbogbo, kódà títí dé òpin ayé. Nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún. Èyí tí ní ìtùnú tó. Ní àfikún sí ìlérí yìí, ó tún sọ fún ọ nínú ìwé Àìsáyà orí ìkẹrìnléníogójì ẹsẹ̀ ìkíní dé ìkejì. Má bẹ̀rù, nítorí mo ti rà ọ́ padà. Mo ti pè ọ́ ní orúkọ rẹ. Tí èmi ni ìwọ o. Nígbà tí ìwọ bá ń la omi kọjá,
èmi yóò pẹ̀lú rẹ, àti láàrin odò, wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ́. Ẹ̀wẹ̀, mo gbọ́dọ̀ tọ́ka sí pé kìkì àwọn ẹni ìràpadà Olúwa nìkan ni yóò lè ní àwọn ìlérí inú ìwé mímọ́ yìí. Ǹjẹ́ a ti sọ ọ́ di ọ̀tun nípa iṣẹ́ ìràpadà Kristi lórí igi àgbélébùú ní Calvary bí? Ǹjẹ́ o ní ìdánilójú ìgbàlà nínú ọkàn rẹ bí? Tí a bá ti gbà ọ́ là, mo kí ọ kú oríire o. Síbẹ̀, Olúwa fẹ́ kí o ṣàfihàn ìgbàgbọ́ nínú rẹ nípa gbígbẹ́kẹ̀lé láàárín ìpọ́njú. Láì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kò ṣeé ṣe láti wu Ọlọ́run o. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6. Nítorí náà, mo lù ọ́ ní ọ̀gọ ẹnu pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọ̀gá ògo nínú Máàkù orí 11 ẹsẹ̀ 22 tó wí pé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ o láti dúró láàárín ìpọ́njú. Bàbá mi, jọ̀wọ́ ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ láti dúró nínú àwọn ìpọ́njú, láti fi àyà rán ìpọ́njú, àti láti mọ̀ wípé o wà nínú ọkọ̀ ayé mi kódà ní gbogbo ohun tí mo bá ń là kọjá nínú ayé. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa bá mi comment, kẹ́dẹ̀ máa bá mi like, kẹ́ bá mi pè fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.